Ẹ kú àṣálẹ́, ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn agbègbè ló ń dé sí etí ìgbọ́ yín. Gbẹ̀ngàn Olóyèdé ni oníròyìn ẹ̀tẹ́tí lẹ́kọ̀ọ́. Àwọn ènìyàn ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sún ètò ilé ìjókòó wọn ti ọjọ́ ìṣẹ́gun fún ìṣàpọ́nlé ìkẹyìn fún ọ̀kan nínú ènìyàn ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Honorébù Isa Dóngóyárò tó jẹ́ Ọlọ́run nípè ní ọjọ́ Jímọ̀ lẹ́yìn àìsàn ráńpẹ́. Ìṣàpọ́nlé ti àwọn ènìyàn aṣòfin náà ló jẹ́ ọ̀kan pàtàkì ṣíṣe ètò ìdákẹ́jẹ́ díẹ̀ fún aṣòfin náà títí di àsìkò tí ọlọ́jọ́ dé. Honorébù náà ló ṣojú ẹkùn Babura Gaki ní ti ìpínlẹ̀ Jigawa. Ẹni ọdún mẹ́fàlélógójì ni olóògbé náà tó dágbére fáyé. Ìgbésẹ̀ ìdádúró ètò ìjókòó tàwọn ènìyàn ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ló jẹ́ ọ̀kan pàtàkì àṣà àti ìṣe tàwọn ènìyàn ilé ìgbìmọ̀ aṣòfin èyí tí wọ́n fọwọ́ sí. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ Godswill Akpabio ló lọ́wọ́ àbá ìdarí ètò ìjókòó náà lo àsìkò náà kẹ́dùn pẹ̀lú àwọn ìjọba àti ẹbí olóògbé náà ní ìpínlẹ̀ Jigawa. Ẹ̀wẹ̀, ní ọ̀la òde òní ni àwọn ènìyàn ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ sún ètò ìjókòó sí. Àwọn afurasí ọ̀daràn méjì tí wọ́n yan jíjalè ewúrẹ́ ní ọwọ́ pálábá wọn ti ségi. Àwọn ọ̀daràn afurasí méjì ọ̀hún ni wọ́n pe orúkọ wọn ní Aliyu Saki ẹni ọdún mẹ́rìnlélógójì àti ọ̀gbẹ́ni Umar Mohammed ẹni ogún ọdún ni wọ́n ti jẹ́wọ́ níwájú ẹkùn ọlọ́pàá ìpínlẹ̀ Niger sọ wípé iṣẹ́ jíjí ewúrẹ́ gbé ni àwọn yàn láàyò tí àwọn sì ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí àwọn fi ń jalè ewúrẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Àwọn ọ̀daràn afurasí méjì náà tí ọwọ́ ọlọ́pàá bà lẹ́yìn tí wọ́n jalè gbígbé ewúrẹ́ ní ìjọba ìbílẹ̀ Bida ni àwọn ọlọ́pàá ti gba ewúrẹ́ àti ọkọ̀ tí wọ́n fi ṣe iṣẹ́ olè jíjà náà. Alukoro àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Wasiu Abiodun ló sọ èyí di mímọ̀ ní àsìkò tí ọwọ́ wọn bá àwọn gbégbé náà ní ọjọ́ Sátidé ọjọ́ 11 oṣù karùn-ún ọdún tí a wà yìí. Àwọn afurasí ọ̀daràn méjì náà ni wọ́n tẹ̀síwájú ìwádìí wọn ní ẹkùn àwọn ọlọ́pàá ti Bida tí wọn yóò sì tó fojú balẹ̀ ẹjọ́. Bákan náà, arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Olúbùnmi Abọ́dúndé ni wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún látàrí wípé ó lu ìyàwó rẹ̀ pa ní orílẹ̀-èdè United Kingdom. Arákùnrin Olúbùnmi Abọ́dúndé ló sọ wípé lótìtọ́ ni òun gbẹ̀mí ìyàwó òun tí orúkọ olóògbé náà ń jẹ́ Táíwò Abọ́dúndé látàrí ìpalára tó da ọpọlọ arábìnrin náà láàmú ní ọjọ́ 28 oṣù kọkànlá ọdún tó kọjá. Arákùnrin ọ̀hún ló ti rí ẹ̀wọ̀n gbére ní orílẹ̀-èdè United Kingdom. Bẹ́ẹ̀ ni arákùnrin Olúbùnmi Abọ́dúndé ni yóò fi ẹ̀wọ̀n ọdún 17 faṣọ péńpé roko ọba. Olóògbé náà tí ó ti bí ọmọ 3 ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ àìsùn alẹ́ ní ilé-iṣẹ́ tó ń ṣe ìtọ́jú ìlera kí ó tó di wípé ìṣẹ̀lẹ̀ náà dé bá arábìnrin náà ní àsìkò tí ó padà dé ibùgbé rẹ̀. Èyí ló mú ẹ̀rọ ìgbàlódé CCTV ṣe àfihàn bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. Bẹ́ẹ̀ ni adájọ́ tó ṣe ètò ìdájọ́ ẹ̀wọ̀n fún ọ̀gbẹ́ni Olúbùnmi Abọ́dúndé sọ wípé ìwà náà ló jẹ́ ọ̀kan nínú èyí tí a lè ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìwà ọ̀dájú. Àsùnjì ló ń tàṣẹ́lẹ̀ yìí. Gbẹ̀ngàn Olóyèdé kì í ẹ pàdé wa ní dédé àsìkò yìí lọ́la òde.